ó mà ṣe o, tírélà tẹ ọlọ́kadà kan pa níbi tó ti ń pẹ́wọ́ fún un nílọrin. Ọlọ́kadà kan ti pàdé ikú òjijì níbi ìjàmbá mọ́tò kan tó wáyé láàrin òun àti ọkọ̀ tírélà kan lágbègbè Sango nílùú Ìlọrin lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún yìí. Gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe sọ fún akọ̀ròyìn wa, ọlọ́kadà kan ni wọ́n ló fẹ́ ya ọkọ̀ tírélà kan sílẹ̀ ṣùgbọ́n tó ṣubú. Dẹ́rẹ́bà tó wa ọkọ̀ tírélà náà kò fẹ́ tẹ ọlọ́kadà yìí mọ́lẹ̀, ó fẹ́ pẹ́wọ́ sí ẹ̀gbẹ́ kan ṣùgbọ́n ṣe ni tírélà ń pàápàá tàkìtì tó sì ṣubú lé ọlọ́kadà àti obìnrin èrò kan tó gbé mọ́lẹ̀. Níṣe ni gbogbo agbègbè náà dàrú lójú ẹsẹ̀ tí àwọn èèyàn sì ń gbìyànjú láti yọ ọlọ́kadà àti èrò tó gbé. Wọ́n rí obìnrin tí ọ̀kadà gbé yọ lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì sáré gbé e lọ sílé ìwòsàn iléèwé gíga olùkọ́ni fásitì Ìlọrin UITH fún ìtọ́jú. Ṣùgbọ́n fún odidi wákàtí 3 tí wọ́n fi ń gbìyànjú, wọn kò rí ọlọ́kadà yọ kúrò lábẹ́ tírélà tó fi pàdé ikú òjijì níbẹ̀. Lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn, ọ̀gbẹ́ni Adisco tó bá Aláròyé sọ̀rọ̀ sọ pé ìṣẹ̀lẹ̀ náà gba omi lójú ẹni. Ó ní tírélà yìí kò fẹ́ tẹ ọlọ́kadà tó ṣubú síwájú ẹ̀ ló ṣe pẹ́wọ́, ṣùgbọ́n bó ṣe pẹ́wọ́ ni tírélà yìí ṣubú tó sì tẹ ọlọ́kadà náà àti obìnrin tó gbé. Ó tẹ̀síwájú pé àwọn èèyàn tó wà lágbègbè náà tètè rí obìnrin yìí yọ tí wọ́n sì gbé e lọ sílé ìwòsàn, ṣùgbọ́n gbogbo akitiyan láti rí ọlọ́kadà yọ ló já sí pàbó. Ó fi kún pé àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó nílẹ̀ wa FRSC wà níbi ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n wọn kò rí itú kankan pa. Àwọn èèyàn sì ń pe àjọ tó mójútó ojú pópó ní Kwara State Road Traffic Management Authority Kwachima pé kí wọ́n máa gbé ọkọ̀ àyáàbò tí wọ́n fi ń wọ ọkọ̀ bọ̀ wá síbi ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n lè wọ́ tírélà kúrò láti lè rí ọlọ́kadà yọ jáde. Ṣùgbọ́n fún bíi wákàtí 3 tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀, wọn kò rí àwọn Kwachima kó gbé ọkọ̀ wọn wá títí tí ẹ̀mí fi bọ́ lára ọlọ́kadà ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ yìí ló fa bí àwọn ọkọ̀ tó rìn lópòpónà agbègbè náà kò ṣe lè lọ tí àwọn èèyàn sì wà ní ojú kan náà fún ìgbà pípẹ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.